أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akí gbogbo wa níbikíbi tí Ọlọ́run bá ti ní kí a máa wò wá. Eléyìí ni àǹfààní kan tá a fẹ́ ṣe fúnra wa torí pé a rí ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ti palẹ̀mọ́ pé Ramadan yìí Mákà ni mo ti fẹ́ ṣe hajj mi báyìí ni mo ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ àti lè máa tọ́jú owó rẹ̀ àti lè máa palẹ̀mọ́ rẹ̀ kó tó di pọ̀rọ̀ COVID-19 tó ṣẹlẹ̀ tó dé gbogbo wa mọ́lé tá a lè lọ mọ́. Àwa lè ní ládàá umrah bẹ́ẹ̀ sì ni a lè ní ládàá hajj nílé tá a wà náà. Ẹ jẹ́ á mẹ́kọ̀ọ́ torí pé al-umur bi maqasidiha gbogbo tá a bá fẹ́ ṣe Ọlọ́run ti rà ní àwa náà tẹ́lẹ̀. Ẹ jẹ́ á mẹ́kọ̀ọ́ nínú ká mú ẹ̀kọ́ nínú tí àfáwà Ibn Kathir tí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ nínú tírà wọn tí wọ́n pè ní al-Bidaya wa Nihaya. Ìtàn àfá àgbà Abdullah ibn Mubarak, àfá àgbà tó ní mímọ̀ tó lówó tọ́lọ́run tún ṣe lẹ́ni Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ sí? Ó gbèrò hajj lọ́dún kan. Ní ọdún tá à ń wí òun pẹ̀lú àwọn èèyàn rẹ̀ wọ́n kó owó, wọ́n kó oúnjẹ, wọ́n kẹ́rù dání lójú ọ̀nà ní ṣókí. Lára tí wọ́n kó dání tí wọ́n fẹ́ jẹ lójú ọ̀nà àwọn nǹkan abẹ̀mí wà ń bẹ̀ bí ẹyẹ, bí kéèyàn tọ́jú adìẹ kan pé bàbá débi báyìí á pa á jẹ. Nínú àwọn kinní yìí ẹyẹ kan wá kú. Ibn Mubarak ní nínú Sharia Islam a kì í jókòó bété tó fi lé mú tó fi kú ní ẹ lọ jù ú nù. Nígbà tí wọ́n jù sójú àkìtàn yàní dustbin tí wọ́n jù sí bí tí ń délẹ̀ báyìí lárábìnrin kan bọ́ta tó ń wá mú ó fẹ́ jẹ. Ibn Mubarak ní ẹ bá ń wo ìmọ̀ kí ló fẹ́ lè ṣe ẹ̀yin èèyàn mi ẹ bá ń wo. Ó ní tó ṣẹlẹ̀ ní pé èmi àtọmọ ìyá mi àní tá a máa jẹ ibi tá a máa dúró sí ni táwọn èèyàn bá ti wá da jẹkúnjẹ nù làwọn á máa jẹ. Ọ̀rọ̀ ó wá dùn ó lápá lára Ibn Mubarak. Ó ní wọ́n tó kówó dání èló ní bẹ lọ́wọ́ rẹ̀. Ó ní tí ń bẹ lọ́wọ́ mi ó ṣe déédéé 1000 dinar tí ṣe 1000 dinar yóò máa jẹ́ 50 million naira lówó tí wá tá a bá ṣe sí náírà. Ibn Mubarak ní tọ̀ bọ́rọ̀ bá rí báyìí tá a bá fẹ́ padà sílé lóní ó tó wa. Ó ní a ṣì ná tó bí 20 dinar a ní 20 dinar lọ́wọ́ ká ṣẹ̀yìn sí bí 1 million. Ó ní tó ṣẹlẹ̀ ní pé owó tá a ná tá a fi délé ó yá yọ kúrò tí ń ṣe 1 million 49 million yòókù ó yá kó fún un. Ẹ lọ fi wá nǹkan ṣe ń gbèsè ayé yín. Mi ì fẹ́ gbọ́ pé bí ń pa yín mọ́. Allahu Akbar. Wọ́n wá lọ. Àwọn èèyàn wá ní àfá wa a ní lọ hajj mọ́ ni. Ó wá dá wọn lóhùn jọ́nà lọ́n pé hadha afdalu min hajjina hadha al-aam. Eléyìí tá a ṣe ó lórí ju hajj wa tọdún yìí lọ látara pé ibi ń pààyàn àdẹ̀mú ibi náà amúkúrò fún. Bẹ́ẹ̀ náà ni wá nírú situation wa Nàìjíríà báyìí ibi ń pa àwọn èèyàn kódà ẹlòmíì kò mọ tí ó fi gbààwẹ̀. Ẹlòmíì Allahu Akbar bí ṣinú ó ṣe tó kò mọ bí ṣinú yẹn ó ṣe rí kò mọ bí ó ti mọ̀. Allahu Akbar kọ́lọ̀ dákun kó bá mú ibi kúrò ńlẹ̀ wa. Ìyẹn la wá sọ fún gbogbo ẹni tó ti palẹ̀ mọ́ pé mo fẹ́ lọ hajj tẹ́lẹ̀ mo fẹ́ lọ sí umrah tẹ́lẹ̀ owó tó ti dá pamọ́ tó wù pé báyìí ni mo ṣe fẹ́ ná fi bọ́ àwọn èèyàn fi ra oúnjẹ fún wọn wà ní ládàá ẹni tó lọ sí hajj bí ẹ̀ ládàá ẹni tó lọ sí Makkah. Irtibatul maqasid bil ma'ani wal mabani gbogbo tó ti dà níyàn tẹ́lẹ̀ pé báyìí ni mo ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ Ọlọ́run san ládàá rẹ̀. Kọ́lọ̀ dákun kó wọlá dédé àsìkò kó bá mú ibi kúrò kó bá mú ìgbóná kúrò kó bá mú ẹni tí ń jà rìnrìn kó bá mú kúrò. Eléyìí la ní ká fi ṣe ra wa láǹfààní. Ẹni tó bá ní agbára kódà ń kọ́ ọ̀rọ̀ ẹni tí ò lágbára lọ́wọ́ làfáwà Ibn Kathir tí wọ́n bá mú ọ̀rọ̀ wa nínú al-Bidaya wa Nihaya. Bọ́tí ẹ̀já sí pé wọ́n dárúkọ sanad àti pé àfáwà Ibn al-Mubarak nínú Siyar A'lam an-Nubala kò sí náà súná ń bẹ. Ṣùgbọ́n tá a lè máa ń fa ní bẹ̀ ní kọ́lọ́ndà ń kó wa pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa. Hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.